Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. If you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. Ara ni Balógun mi ò ní wá ẹtì wàláì mi ò gbọ́ kú ẹ. So bí mo ṣe ń sọ ká tó bẹ̀rẹ̀ sí ní polówó mo gbé nǹkan kan sórí péèjì mi mo ní kí ló dé tí wàhálà alẹ́ ayé pọ̀ báyìí kí là ń bá ka kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ẹ gbé sùúrù mi ẹ gbé sùúrù jẹ́ bá ń káwọn ṣọkùnrin yẹn báyìí. Samuel bring all the men's clothes like this kí ló dé ṣé ilé ayé ẹsẹ̀ mẹ́fà tàmí téèyàn lè sùn tí ò ní jí mọ́ atẹ́gùn lásán la fi ń mí èémí tà ń mí afẹ́fẹ́ lásán ni tẹ́lẹ̀ mi máa sùn tẹ́lẹ̀ mi bá gbà ó gbà nìyẹn tẹ́lẹ̀ mi bá ti gbà ó gbà nìyẹn tí ò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ṣóun náà làwa wà lé ayé máyà lásọ lé ayé dà wá lọ lásọ di pé lágbájá o àbí bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ lágbájá o àfi kó o kú lágbájá o àfi kó má rí ẹ mọ́ tọmọtọmọ ìwọ tó ń sọ gan ṣọmọ bóyá o máa dọ̀la bọ̀tẹ̀ ẹrù ẹyin kan ló máa ń bà mí like always said wọ́n bá ń ṣe pé màá máa rí yẹn máa táìpù àmì ẹ mọ̀ pé yìí náà nílé èpè gbogbo ẹ̀yin tẹ̀ ń táìpù àmì lẹ pín ní èpè tó ń ṣe ibi tẹ̀ tí ń ṣàmì ẹ máa pín bẹ ọmọ yín máa pín bẹ ẹni tó ń ṣe gan níbẹ̀ ẹni tó ń ṣe fún tọ́wọ́ yorùbá ọmọ òun náà ni so a ní láti wà very very careful ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni kò sí nǹkan tá a mú wá kò sí nǹkan tá a fẹ́ mú lọ aṣọ gan tá à ń sọ pé àwọ̀ sọ́run tọ́ta wa tá a bá kú lẹ́nìí ó ti di pàǹtí ilé ta kọ́ kò jẹ́ nǹkan kan bó o bá rí ilé kọ́ kí ló tó fẹ́ para ẹ ṣé na by force you go kọ́lé for Lekki àbí na by force ló yẹ kó kọ́ duplex tó o bá ti kọ́ rúmà ń palọ̀ pẹ̀lú fọkànbalẹ̀ tó róúnjẹ gidi jẹ ìyẹn náà ti wà òkè ìka òdọ́gba gbogbo akọ́la máa kọ́lé gbogbo akọ́la máa bímọ gbogbo akọ́la máa ṣèyàwó bẹ́ẹ̀ ni mo sọ fún yín wáì tó ń sáré kìtìkìtì wáì tó ń sáré kìtàkìtà wáì tó fẹ́ para ẹ̀ síjọba lọ́rùn wáì tó wọ́pọ̀ mọ́lá kejì ò lè gòkè wáì tó bìlí pé ní tó ti bá ṣe gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi ṣe wáì tó bìlí pé gbogbo ayé ló fẹ́ sọ̀dọ̀ tá ẹ̀ wáì tó fi bìlí pé àfẹ́mí kò sẹ́ni tó jẹ́ nǹkan kan tó bá dé Mẹ́kà tó bá dé Mínà wàá mọ̀ pé kò sẹ́ni tó jẹ́ nǹkan kan àti olówó àti ọlọ́rọ̀ àti bọ̀rọ̀kìnní àti pírẹ́sídẹ́ǹtì àti olórí orílẹ̀-èdè àti olórí orílẹ̀ àgbáyé gbogbo yín lẹ máa sùn lẹ̀lẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ìyẹn ló fi fún ẹ ní kí ló ti ń pè wípé ìkọ̀ọ̀kan náà déédéé ìkọ̀ọ̀kan náà everybody and this African country láti ń gbé àwọn èèyàn kan sórí wípé wọ́n pọ̀ jù wá lọ wọ́n ṣe gbá wọ́n lówó wọ́n ga when you were kí ló ti máa ń pè outside Nigeria àbí outside African country tó bá lọ sáwọn advanced countries tó bá travel abroad wàá rí i pé president ẹ máa jọ wọ train wàá rí i pé o lè lọ sí Washington DC kó lọ ya fọ́tò wàá rí i pé o lè lọ kọjá níwájú parliament ní Ottawa kó lọ ya picture wàá rí i pé Trudeau láyé ìgbà tí Trudeau wà ń bẹ wàá rí i pé òun gan bá yín wọ bọ́ọ̀sì papọ̀ wàá rí i pé ẹjọ́ ń ṣe kankan náà ni kò sí big deal nílé ayé yìí ẹjọ́ ẹ tẹ́ jẹ́jẹ́ who is that mo ń ṣe ṣáàtì lọ́wọ́ tó yọ̀ sí wàá rí i pé kò jẹ́ nǹkan kan tó bá lọ sí Mẹ́kà wàá rí i pé àtolówó àtọlọ́rọ̀ everybody náà ń lọ. one yard kẹ sísítà mi kò sí 1 yard o ẹ má wọlé ó lè bá yín tún ṣe náà tẹ́ẹ̀bà dẹ̀ tí ò bá fẹ́ bá yín tún ṣe gbé wá màá gbé fẹ́ni tó máa ṣe tó máa bá yín fi kún tó máa wà òkè mà ṣó ti yẹ yín mà tó máa bá yín ṣe tó máa wà òkè ẹ gbé padà wá màá ní kán bá yín tún ṣe màá gbé fún tailor so it's not a big deal màá bá yín ṣe ṣé to understand àjẹ́ nǹkan kan àjẹ́ nǹkan kan. a máa rí pé àjẹ́ nǹkan kan àlejò la jẹ́ láyé báwo ló ṣe lè gbé sí ayé ẹ kí lọmọ aráyé lè sọ nípa ẹ kí lọmọ aráyé lè sọ nípa ẹ. Happy Sunday sister Àjọkẹ́ Fẹ́túgà mo kí yín I want to give my tailor to add no problem sister má bá yín tún ṣe má wọrí kí náà máa sọ nípa ẹ ìwà tó bá wù báwo ló ṣe ṣe
how kindness are you nígbà tó wà láyé? Ta ló dá sí? Ta ló tara ẹ dìde? Gbogbo nǹkan tó ń pariwo owó o, mo nígbà o, mo kọ́lé, àní ta ló tara ẹ dìde? Ta ló ṣoore fún? Èèyàn mọ́lẹ̀ ló ràn lọ́wọ́ nígbà tọ́lọ́run níwọ̀n bá fẹ́rẹ́fẹ́ tọ́lọ́run fi bùkún ẹ bó o tiẹ̀ ṣe Dangote tó o ṣe Ọ̀tẹ́dọ́lá tó o ṣe kílọ́tì tó o ṣe bàbá wa Ọkọ́ya. Èèyàn mélòó ló tara ẹ dìde? Ta ló dùn nínú ní January to December? Èèyàn mélòó ló ti dùn nínú? Àwọn wo ló wà ní kọ̀kọ̀ tí wọ́n lè sọ pé àwọn máa jókòó àdúrà fún ẹ láì jẹ́ pé o wà ń bẹ̀ rárá? Lọ ronú sí gbogbo nǹkan wọ̀nyí. Ìwà ni ó kù ẹ́ kù tó bá dé sàréè, ẹ̀sìn ló máa kù ẹ́ kù tó bá dé sàréè. Ẹni tó bá wáyé mọ́yà máa jẹ̀ka lọ́rùn bó ṣe sọ nìyẹn. Àtèmi àti yín àní fọjọ́ lọ́jọ́ lọ, àní kánjú kú o. Nínú ìwọ̀nba rébété tí mo bá wa sọ yìí, ẹni tó bá létí kó gbọ́ kó rí i pé vanity upon vanity ayé yìí ò le rárá. Tí o bá rí i pé lágbájá yìí ó fẹ́ pin ẹlẹ́, mo sọ síbẹ̀ tó bá jẹ́ pé ọ̀rẹ́ ni tiẹ̀ fẹ́ le ju tiẹ̀ lọ, wàá sún sẹ́yìn. Ìyẹn ò mí ń po ra burú sí i, ìyẹn ò mí ń po bàjá. Tó bá jẹ́ pé ọmọ ìyá ẹ ló fẹ́ máa fún ẹ ní problem because oríṣiríṣi ló wà, wàá ṣe kí ni? Wàá ra withdraw wọn. Ìyẹn ò mí ń pe bóyá òun ra burú sí wọn, o withdraw pé torí pé o ra but kó fẹ́ fún ẹ ní peace of mind. O fẹ́ wò pé kò wọ́n bá gbà tá máa lò láyé because kò sẹ́ni tó mọ̀ gbà tóun dá o. Mi mọ̀ gbà tí mo kọ, ìgbà tí mo fẹ́ wá sáré ayé kò sẹ́ni tó mọ̀ gbà tí mo wá. Ọlọ́run ló mọ ìgbà àti àkókò tẹ́dà máa dé àti ìgbà tẹ́dà máa padà. Ìwọ́n létí tanídì ni pé ṣe rere, sin lọ́hùn, kéèyàn tara ẹ̀ dìde, kó o máa ṣe dáadáa. Mo sọ fún yín níjẹjọ wípé àwọn tó ń tọ́jú àwọn ọmọ tèmi, àwọn tí mi ò tí ì mọ̀ rí, mi ì bá wọn sọ̀rọ̀ rí, wọn ò ní fóònù nọ́mbà mi, Ayakíngbadé ẹ kúrò lẹ́mà, wọn ò ní fóònù nọ́mbà mi, mi ì bá wọn sọ̀rọ̀ rí, mi ì rí wọn rí, wọ́n dẹ̀ ń tẹ́kì àwọn ọmọ mi bí ẹni pé àwọn náà bí wọn. Ìyẹn ló jẹ́ pé ìwà tẹ́dà bá wù òun ló máa gbà. Nítorí pé mi náà ń dùn àwọn ọmọ ọlọ́mọ nínú. Àwọn ọmọ tẹ́mi gan mọ̀ rí, mò ń dúró nídúró pé kí n support. Tí bẹ́ẹ̀dẹ̀ mi bó ṣe tún máa dé nísìn, mo jẹ́ tó kẹ́ìn torí ayé ìgbàṣàwó yàfùnyàfùn ti kọjá o. Èkó náà ń pè dùn mọ́ta. Ojoojúmọ́ ni designs ń jáde, ojoojúmọ́ là ń ọ̀dà ọjà tó bá dẹ̀ ṣe ń dèrò ìbò fẹ́ gbowó. Kò sí ààyè, ó lè jẹ́ pé èèyàn kan péré, ó lè jẹ́ pé èèyàn méjì péré, ṣùgbọ́n màá make sure pé ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi yẹn wọ́n á máa rántí ẹ̀ sí dáadáa. Ta ló ràn lọ́wọ́? Ta ló fi kún ṣe ọwọ́ ẹ̀? Ṣé bó ṣe ń ràn wọ́n lọ́wọ́ ǹjẹ́ ò máa fi pèlè lórí? Ṣé bó ṣe ń ràn wọ́n lọ́wọ́ òun fi tinútinú ṣe ni? Àbó òun ṣe ní ṣe pé kán rẹ́ káyé rí ẹ, ká rí mi, ká ṣe gbá, ká ṣàwo. Ẹ lọ yẹ ẹbẹ̀ wò. Àní nǹkan tó bá máa fún ẹ ní high blood pressure, tó bá máa dà ẹ́ láàmú, ó bẹ́tà kó yàgò fún. Ìwọ tó dẹ̀ jókòó tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé lórí Facebook, gbogbo ibi tó bá ti ń jà ló máa ń wá kiri. Ọmọ ìyá mi níjọ́ tó bá máa kú sínú ilé kò sẹ́ni tó máa ṣèrántí ẹ̀ because fóònù yẹn wá máa wù ẹ́. Sísá Títílà Ṣódé ẹ kúrò lẹ́mà. Fóònù yẹn máa ṣe kí ni? Á máa wù ẹ́. Ókè òun lo fóònù yẹn. Wá gbápá ẹ̀ ò ní lè gbápá. Ẹnu yìí ò lè ṣe sọ̀rọ̀. Ojú tó bá pọ̀n là bá kàn là ni. Tó bá yà fọwọ́ bọ̀ wálẹ̀ pé kò pàjúdé. Etí kò ní gbọ́ nǹkan táyé ń sọ. Kí ló tó wùwà re? Kí ló tó kúrò bí àbòsí? Kí ló tó kúrò bí fìtínọ́tì? Kò yé fìtínọ́tì ọmọlàkejì ẹ. Kò ká ọmọlàkejì ẹ yóò ti ara ẹ̀ máa banújẹ́. Ẹlòmíì ìgbésí ayé yín, gbogbo ìgbésí ayé ni pé kẹ́ máa banú ọmọlàkejì yín jẹ́. Kẹ́ máa tì wọ́n gbọ̀ngbọ̀n. Kẹ́ rí pé wọ́n wà lókè kẹ́ fẹ́ gbà wọ́n wálẹ̀. Kò lè gbé ẹ débi kankan nítorí pé tó bá jẹ̀yà àwọn ọmọ ẹ àtọmọdọ́mọ àrọ́mọdọ́mọ wọn á máa jẹ̀yà aburú tó bá ṣe. Àtèmi gbogbo bí tá a bá ti ṣẹ̀ sí Ọlọ́run máa dáríjì wá. Á fún wa níṣẹ́ eré láti máa ṣe. Ọlá nǹkan tó lọ́n fi ń jẹ́ Ọlọ́run. Ọlá láwàlá kùwátà ìlà ilẹ̀ zim. Ẹ ṣé mo dúpẹ́ bá ń ra fi mísíkì tí kò máa lọ. Mo tún gbé dé Father's Day ni mo pe léyìí. Father's Day. Àǹtí Bíntù. Ẹ̀yin ni mo rí láì gba 10 kọ́bọ̀ yìí. Where have you been? Níbo lẹ lọ, níbo lẹ wà? Mo hope pé ẹ enjoy ara yín. Hope there is nothing. Aburú ò ní ṣẹlẹ̀ sí yín o. Ṣé ni àbí school? Àbí project? Èwo lẹ ń ṣe nínú gbogbo ẹ̀? Torí mo ti rí yín sìn. Ó ti lé ní 6 months. Hope everything is okay. Daddy wa ń kọ́, àwọn ọmọ yín ń kọ́. Ṣàlàáfíà ni gbogbo wọn wà. Àní rí dààmú o. Àní gbábú lórí ara wa o. Bí mo ṣe ń sọ lọ, àwọn ọkùnrin ni mo kọ́kọ́ fẹ́ sáré ṣe. Ṣó ti yé yín? Yìí tó bá ti rí mú fún daddy, ẹ máa screenshot ẹ̀. Pìrìgì. Ẹ jẹ́ fi nọ́mbà wálẹ̀.
Flafushio, Baba Diana, 40 46 04 880. My beautiful sister Titi Layo. Elizabeth White, how are you? Bẹ́ẹ̀ ṣe tí mo sọ yìí pé voil ní ṣe ti rí. Ṣẹ́rí, ṣáàtì ilẹ̀. Ẹ jẹ́ ká polówó ọjà o. Ẹ ṣàánú wa o, kí ló dé? Ọjà la fẹ́ tà o, ẹ jọ̀ọ́ o. Ọ̀pá márùn-ún mo ṣe lé ní Father's Day 40,000. 60 ló bá dé 40,000. Ẹ ti rí. Polish lace ni ṣe ti rí. 40,000. 40,000. Pẹ̀lẹ́ o. Ṣògbà bẹ́ẹ̀ ọ̀kan lọmọ ṣe ń bẹ̀. Tọ́pìlà mọ́nì jẹ́ńbẹ̀ ó tó tán. Orin ọba orin wa ó tán tì. Ṣé ti rí? Ẹ ti rí another color 40,000. Ẹ lè screenshot ẹ̀ fún dádì. Ẹ ti rí 40,000. Wọ́n ti kọ́kọ́ fẹ́ yí wálẹ̀. I'll come to your shop Lagos Island. Okay. Ọlọ́run tó yìí sókè. Eléjà káàdì ni ọ̀pá márùn-ún tó kù lé, ọ̀pá mẹ́wàá tó kù lé mo fẹ́ tà papọ̀ ni. Please ma, do you have big Ankara? Big Ankara wà. Irú tí mo wọ̀ yìí gan wà. Ṣé ti rí? Ọ̀pá mẹ́wàá leléyìí. Jacquard ní ṣé ti rí? Ọ̀pá mẹ́wàá 30,000. Ṣé ti rí? Ọlọ́run tó yìí sókè o. Ẹ rà fún dádì, ẹ rà fún sọ́ọ̀nù mi. Ọlọ́run tó bùkún wa. Ìgbà tán rí pé kò ṣeé ṣe. Ìgbà yẹn náà àjọyọ̀. Rí pé iṣẹ́ Ọlọ́run ni ẹ̀dá máma fi wo. Ọlọ́run. Ojú mi jẹ́ look at this, bóyá ta lẹ́nu. Ṣé ti rí? Ọ̀pá mẹ́wàá 40,000. Ṣé ti rí? Ọ̀pá mẹ́wàá ló kù 40,000. Ṣé ti rí? Ẹ raṣọ fún dádì o. Àtijọ́ máa lọ gbélé ìtòkùgbé dání. Ìwà jìyà o. Please, can I have the clothes for 30,000? Now I'll call for Elizabeth. Elizabeth White. Kí ló dé tí eléyìí kò clear rárá? Ṣé ti rántí pé tá bá ti ń ṣe sales ń sìn right away náà sanwó ni o. Ẹ wo kọ́lọ̀ yìí. Ṣé bá ti kú ìṣe fine bóyá ta lẹ́nu. This used to be 60,000 pa márùn. Father's Day là ń ṣe lé ní 30,000 pa márùn. 30,000. Ṣé ti rí? Ọ̀pá márùn 30,000. Ṣé ti rí? 30,000. Ṣé ti rí? Anybody dúpẹ́ o fènìyàn. Bàdé wálé. Big Ankara wà 15,000. Mẹ́wàá 130. Ṣé ti rí cream color yìí?
ọ̀pá márùn-ún ẹ̀ lásán ẹ̀ 60,000 ọ̀pá mẹ́wàá 60 ọ̀pá mẹ́wàá ni mo fẹ́ tẹ má bínú mi ò ta márùn-ún o kí ẹ̀kan sí èsì là ń ṣe gògòrò gògòrò 60,000 mo tọ̀pá mẹ́wàá yìí o lè screenshot ẹ̀ bọ̀ sùúrù lérè ló wà o àwọn ilé tí mo fi ń wọ̀nyí sùúrù lérè náà wà o ṣe é ti rí ọ̀pá mẹ́wàá ẹ̀ 60,000 àwọn ọ̀pá mẹ́wàá 60,000 yèyé agbọ́n má bí wọn ẹ ṣé mo dúpẹ́ o sísítà mi ẹ sẹ́ndì gift fún mi lórí TikTok thank you ma. ẹni ọ̀pá mẹ́wàá of our father's day cloth 60,000 jẹ́ ti rí 60,000 TikTok ẹ má bínú kíní yóò clear dáadáa bọ́ clear lórí Facebook jẹ́ ti rí lọ́lọ́ ọlọ́run mi ò ní jábọ́ lọ́lọ́ ọlọ́run mi ò ní jábọ́ wàhálà ìta àlàyé mo fọ́ ọlọ́run búra níwájú ọlọ́run mo sọ fún ìyàwó mi I love her so much Martin tó ṣe bẹ́ẹ̀ ṣé tí ní bó ṣe ń lọ ọ̀pá mẹ́wàá anyone tẹ́ bá mú 60,000 ọ̀pá mẹ́wàá ọ̀pá mẹ́wàá ẹ̀ mo ta 60 ọ̀pá márùn used to be 100,000 ṣéèsì ni thank you. èyí tó bá ti jẹ́ kọ́pá mẹ́wàá ẹ má bínú mo ò gé o ọ̀pá mẹ́wàá ẹ̀ ni mo fẹ́ tà ní o ẹ ti rí àrí olóyọ ìwà àwọn aṣọ bó ṣe dùn. ìgbà ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ooo lẹ́njà ẹ̀tàn sílé mọ̀nà màlá o amálédís wálewálé ti gbọ́. ẹran yóò wá kán bá yín wẹ̀ rí pé kò ń ṣe pàtí ni mo ta fún yẹtiri ọmọdé kúnlé májà wọn kù rárá ilé ayé ò sí níbi tó wà yẹn mọ́ eré táráyé ń sá má ti yàtọ̀ gan. ọ̀pá mẹ́wàá ni mo ta 60,000 èyí tó bá ti gé sílẹ̀ fine torí ẹ̀ mo ṣe ń wò wọ́n àwọn ọmọ ìgboro náà wọn ò jà mọ́ ṣọ nínú wọn ò jà mọ́ o wọn ò jẹ̀bú. ṣé ti rí ọ̀pá márùn-ún lélẹ̀ báyìí sí 30,000 blue black lélẹ̀ ẹ pa àwòpáyán òṣèré ọṣẹ mi kò ṣeré ṣé ó ti rí bó ṣe ń lọ ìyànà bí o tún kú ní ọmọlédì ti dé kíní yóò clear ní ìmọ̀ ọkọ̀ tí làbákẹ́ gbé sí. Sister Grace ẹ káàsán microlema white wà àti ìdèbẹ̀ ní 2 white ní tí ìdèbí white wà àwa yọ rí ìjọ tálọ gbà nylon kan ni orí ìjọ tálọ àwa yọ rí ìjọ tálọ look at this ó lè bàjẹ́ ó bóyá lẹ̀ ó bó ṣe lẹ̀ fóònù mi tí mo fi ń ṣe jẹ́ kí n lo fóònù ṣọ́ọ̀bù. jẹ́ ń lo fóònù ṣọ́ọ̀bù ìyẹn máa clear ya kò clear rárá nínú fóònù ilé ẹ kọ́ lo fóònù ṣọ́ọ̀bù. sílẹ̀ o. Yeah, sure.
Ó ti connect. Ayé kí n gbé kúrò nígbà. Anyone tẹ́ bá mú fún dádì and mommy kò sẹ́ni tí ò lè wọ̀n wọ́n 30,000 pa márùn-ún tó bá ti jẹ́ pé 10 years ní 10 years yẹn fẹ́ tà papọ̀ 5 years la fẹ́ tà ó yẹ ṣe ti rí 30,000. Bẹ́ẹ̀ ni ṣó ti connect. Nta lọ́sà o. Nta lọ́sà o. Ẹ wo tọkọ is very fine. Ọ̀kànà ọ̀lẹ́yà àkílódé. TikTok ló máa lọ. Ìyá lọ TikTok ń sùn. Ní ọ̀gá tó ṣe. Sista mo ti sọ fún yín náà. Mo wà online. Hello ma, mo wà online báyìí, mo wà online. Ayé tẹ́ ń béèrè yẹn Èkó ló wà kò tí ń rí báyìí. Something went wrong. Ìwọ ló lọ sí láàyè kọ́ mi ló ń tẹ̀. Mo follow the Wrong. Aláàjì iṣẹ́ wa dáadáa. Ní ìmọ̀ kan tó ṣe létí èfù lọ. My beautiful sister. Beautiful Ewa 3, me, how are you? Beauty Ankara mi ò lè fẹ́. Elizabeth White Ankara mi ò lè fẹ́. Ṣé ti rí wọn 30,000. My beautiful Ewa tèmi nìkan ṣoṣo. How you doing? Happy Sunday. Ṣé ti rí bóyá ta lẹ́nu? Ṣé ti rí? Ó yá 30,000. Ẹbí bèbè pa mí. Kí ẹ ó yá gbàṣọ yẹn wá kí n máa mú ìtọ́ ti mú. That one. You pick that one. Olúùlù o. Ó yá blue yìí. Yes. No, ilé.
Sister, 6 pieces or 5. Elizabeth White, aṣọ blue tẹ̀mú yẹn ṣé gbogbo 10 years ẹ lẹ́fẹ̀ẹ́ mọ̀ àbí 5 years mo fẹ́ fún èèyàn kan ẹ mọ̀ pé 5 years 30 5 years 30. Èwo ni 10? No ilé 5 years ẹni yẹn wá fẹ́ ra blue yìí.